Hey, ayé àgbàjù ó ti gba Fúlàní, ó ti ń sọmọ ẹ̀ ládépàtẹ, wọ́n ń sọmọ wọn ládéwuyè adéṣeké adélèké. Ó ti jẹ́ ẹ̀, kí ló dé tí àwọn èèyàn yìí ò pera wọn lájá mọ́ tó jẹ́ pé àjàlá iná ló kàn? Ẹ wo ọmọ Yorùbá, kí ló fàdí atótónu? Àrífín gbà, àrífín igbó ọ̀kẹ́rẹ́ bàbá ń dagbó ọmọ ń ta rọ́bà. Kí àwọn Fúlàní kí wọ́n máa kọ lẹ́tà ìkìlọ̀ ránṣẹ́ sí odidi ọba Imperial Majesty nílẹ̀ Yorùbá, ọba tó jẹ́ wípé ọ̀jọ̀gbọ́n ọlọ́pọlọ, ó ṣe gómìnà rí, ó ṣe sẹ́nétọ̀ rí, ó tún wá dọba. Mo ń sọ̀rọ̀ nípa Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, ọba Abdulrasheed Ọládọjà Adéwọ̀lú. Àwọn Fúlàní máa kọ lẹ́tà àpilẹ̀kọ sí bàbá pẹ̀lú ìkìlọ̀ tó lágbára, ó fẹ́lẹ́ bí etí, ó nípọn bí àwo irin, pẹ̀lú àwọn ọ̀rọ̀ kàbìtìkàbìtì, ọ̀rọ̀ láńláńlá tó jẹ́ pé ìran bàbá ọmọ Yorùbá kan ọgbà ẹnu ọgbà, ká tó wá sọ nípa àwọn ọmọ màálùú, ọmọ ẹran lásán tí wọ́n lè máa sọrú ọ̀rọ̀ yìí. Bí àṣàyà mi kan á ní ta ló tiẹ̀ sí géètì arólẹ̀, àbí yàbá apá òsì, ta ló ṣí géètì yìí lẹ̀ fún àwọn èèyàn yìí? Torí pé èmi ò rò pé ó yẹ ká tiẹ̀ máa kà wọ́n sáwùjọ, mi ò rò pé ó yẹ ká máa sọ̀rọ̀ nípa wọn bí kò ṣe pé láàárín àwọn tí wọ́n ń tọ́jú, tí wọ́n fún lágbo wèrè mu àtàbẹ́rẹ́ wèrè. Torí pé wọn ò tí ì ríbi tí láti gùn tó ti gbonírè lọ. Ilá Fúlàní ó ti gùn, ó ti gbonírè lọ nílẹ̀ Yorùbá. Kí ló fa sábàbí tí wọ́n fi ń kọrú lẹ́tà rí ránṣẹ́ sí odidi ọba ilẹ̀ Yorùbá? Èmi sì fẹ́ kó yé yín o, ọba Adéwọ̀lú Ládọjà nìkan kọ́ ni wọ́n kọ lẹ́tà yìí sí, gbogbo ọmọ Yorùbá pátápátá káàfàtà, gbogbo ọba tó ń bẹ ńlẹ̀ Yorùbá ni. Bẹ́ẹ̀ bá ní ọkàn yìí, ẹ ṣera yín pátápátá, ẹ pé tẹ̀wọ̀n. Bẹ́ẹ̀ bá ní ẹ̀yin bá jà, kì í ẹ farabalẹ̀. Ṣebí kábíyèsí kan náà lọ́ọ́ ká mọ́lé yìí, tí kì í bá ṣe wípé Ọlọ́run ti kọ́ pé bí bàbá yóò ṣe gbà, àti pé ibi tí wọ́n ká bàbá mọ́, ó dá mi lójú wípé bọ́ bá jẹ́ nínú ìyẹ̀wù bàbá ni wọ́n bá, kò sí wọn ò ní lọ pé. Ìyẹn kọ́ là ń sọ. Àwọn ará bí yìí tún kọ lẹ́tà àpilẹ̀kọ tí wọ́n sì kọ́, wọ́n tún forúkọ olóyè Sunday Adéyẹmọ náà sí. Kí ló wá fàdí ọ̀rọ̀? Tẹ́ ẹ̀ bá gbàgbé, láìpẹ́ yìí ni bàbá wa Adéwọ̀lú Ọládọjà tí wọ́n sọ̀rọ̀ kan pé ṣe ìkìlọ̀, ẹ yé da màálùú láàrin ìgboro. Wọn ò ní kán má rìn, ṣùgbọ́n ẹ má da màálùú láàrin ìgboro. Ìyẹn ń bẹ, ẹ farabalẹ̀, wọn ò gbé yín débẹ̀ pátápátá. Omi ìtún rèé, wọ́n ti fojú wọn hàn dé. Ẹ bọ́ bí ẹ wá wò wọ́n, àwòrán wọn, àwọn lẹ́ẹ̀rí lẹ́gbẹ̀ẹ́ wa yìí, àwọn ọmọ Karambání, àwọn ọmọ Yorùbá tí wọ́n máa ń hàtì bíi Fúlàní, tí wọ́n jíyàn gbé, tí wọ́n sì ń gba ránsọ̀mù nípínlẹ̀ Ondo àti Èkìtì, wọ́n ti kó wọn. Ọwọ́ ti tẹ̀ wọ́n. Àmọ́ ìbéèrè tèmi àti ẹ̀ á máa béèrè lọ́wọ́ ara wa ni wípé ṣó yẹ kó rí bẹ́ẹ̀ nípínlẹ̀ Ondo tó jẹ́ pé ibẹ̀ ni Àmọ̀tẹ́kùn ti bẹ̀rẹ̀? Tẹ́ ẹ bá gbọ́ ìtàn àwọn ọmọkùnrin tẹ́ ẹ̀ ń wò yìí dáadáa, ẹ mọ̀ pé wọ́n ti fara balẹ̀, wọ́n ti join military lọ́nà kan rí, àti ẹ̀rí retired police officer láàrin. Ọ̀rọ̀ burúkú òun láftà. Retired police officer ó jí ìyàn gbé nípínlẹ̀ Ondo. Bẹ́ẹ̀ wọ́n ó wà lẹ́kìtì náà. Ọ̀dà tó bá wà nínú ìlú yìí, níbo ni ìlú wọn ni ò ní sí? Tírú àwọn yẹn bá wà láwùjọ, kí ni wọn ò ti mọ̀ nípa strategies tí ọlọ́pàá máa ń lò tó fi ń mú ìyẹn ọ̀daràn yìí gbé yín débẹ̀? Ẹ̀yin ò nìkan kọ́,
àwọn bọ̀nú wọn náà tún ti kó wọn jáde 171 a máa sọ yẹn lórí ètò míì tí wọ́n ní wọ́n ti parí ẹ̀kọ́ kí wọ́n máa bọ̀ wá sáwùjọ. Kí ni lẹ́tà tí wọ́n kọ sí bàbá wa Adéwọ̀lú Ọládọjà? Kí sì nìdí? Kí lẹ́tà àwọn tó dé ara àwọn Fúlàní yìí wọ́n ti ń ṣọṣẹ́ nílùú Ìbàdàn pàápàá nípínlẹ̀ Ọ̀yọ́ lápapọ̀. Àwa sì ń pariwo fún gómìnà wa nípínlẹ̀ Ọ̀yọ́ àti gbogbo gómìnà nílẹ̀ Yorùbá pátápátá pé ẹ fọwọ́sowọ́pọ̀. Èwo ni òwò kùtùkùtù dáwáyéwáyé tẹ́ ẹ kọ́kọ́ máa ń ṣe, tẹ́ ẹ kọ́kọ́ sọ̀rọ̀, ẹ ṣe pàdé kan láàrin kan, àgbàlọ́la gbọ́ àgbàbọ̀ lórí ọ̀rọ̀ ààbò. Sunday Igboho lẹ́gbẹ́ fún ni o, Gani Adams ni o, ẹnìkan lẹ́ máa gbé fún ni o, láti lè mójútó ètò ààbò ilẹ̀ Yorùbá ẹ̀tì ẹ̀sìn àgbọ̀n kankan mọ́. Now, kí ló fa sábàbí kí n tó gbé yín débi lẹ́tà? Ẹ kọ́kọ́ wo fídíò yìí, ìyá arúgbó tí àwọn ará bí yìí bá sùn, ẹ wo bí wọ́n ṣe wo fídíò bí wọ́n ṣe ṣe ìyá arúgbó yìí. Lẹ́yìn tí wọ́n fagídí bá a sùn tán, wọ́n tún láǹfààní àti páyìn ẹ̀. Ìyá tó jẹ́ pé mi ò rò pé tí ìyá yìí fi kúrò láyé ó lè tẹ́wọ́ ka ohun tí wọ́n ń pè ní 200,000. Torí bíi ká ta gúre ni wọ́n ní ìyá ń tà, ká lọ ṣẹ́ gítà níbi tí ayé bá dé yìí. Igi àti gúre ẹ̀ náà lọ́lọ́ ṣẹ́ nínú oko pé tó bá dojúmọ́ mọ́ kóun ó gbére ọjà kó tún lọ gba tọ́rọ́kọ́bọ̀ tí máa ń gbà bí ṣe gbà á kó sì fi ṣètọ́jú àwọn ọmọ ẹ̀, pàápàá àwọn ọmọ òkú ọ̀run tí bàbá ti filẹ̀ fún tó ń kó káàkiri. Fúlàní pa wọ́n, ó bá ìyá yìí sùn, ó sì pa á nípa àfọ̀nàfọ̀sùn. Ẹ gbọ́ bó ṣe lọ òun rèé. Lóòótọ́ ìjọba àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ní àwọn mú èèyàn méjì. Àwọn tẹ́ ẹ ti mú kọ́ tó bá ti jẹ́ ìran Fúlàní, ibẹ̀ kọ́ là ń lọ. Òun rèé kọ́kọ́ gbọ́ nǹkan tí ẹ wo bí màmá yìí bí màmá ṣe bí wọ́n ṣe ṣe ìyá yìí ṣàbàṣàbà. Òun rèé mò ń padà bọ̀. TV ìkànnì tó ń ṣojú gbogbo ọmọ Yorùbá nílé lóko, ẹ ṣé tẹ̀ ń wò wá. Inú ẹ tó ṣe pé bomi tó dàgbà kan ló bá mi mú lẹ́lẹ̀. Wọ́n ti já gbogbo já pátájá fún tí wọ́n ṣe wọ́n lọ́dọ̀. Mo rò pé pẹ̀lú àwọn bàbá tó wọ́n mọ Fúlàní yẹ yọ fún wa dùn wọn pé tọ́wọ́ bá tásìrì tọ́wọ́ dẹ́ta padà. Wọ́n dúdà yẹn lọ́rùn ni. Wọ́n ti ṣe máa ti pa wọn mi, máa ti lọ mọ́ṣúárì, máa mi ò lè wáyà yìí mọ́. Nígbà rẹ̀ pù ẹ̀ tán, já gbogbo pátá mọ́. Wọ́n ti pàyà mi. Àwọn ọlọ́pàá lè wá ń ṣe yàrá àwọn ká máa ṣe kìnìkan, ká máa ṣe kìnìkan. Ilé àní ń ṣe, ṣé lè pàyà ọlọ́pàá kan bẹ̀ yẹn? Àbíkọ́ kó dìbò ẹni pa kí ká máa ṣẹlẹ̀ station bẹ̀ yẹn lálẹ́. Àbíkọ́ kó yẹ pẹ̀lú pa Fúlàní. Ká ní yẹ pẹ̀lú pa Fúlàní kí wọ́n tó ti máa ṣe káàkiri nílé. Àbẹ̀rẹ̀ lásán. Àbíkọ́ tó máa lù lásán náà wá pa. Àgbẹ̀dẹ ń kọ́ àbúrò ìyàtọ̀ wọn pa iná ni wọ́n tún ṣàládà. Àdẹ̀mọ̀ wọn o. Wọ́n wá sí wàhálà ni o. Tó mo kí gbogbo ará ilé o, mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá káàkiri tìbútòrò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn olóyè Lájí Abbas yín náà ni. Ẹ rí i pé láìpẹ́ ni bàbá wa kábíyèsí ọba Adéwọ̀lú Rasheed Ládọjà kábíyèsí o ni wọ́n gbé àgbéjáde kan síta yìí pé kò sí àyè fún pé à ń fi ẹran jẹko à ń dẹran kiri láàrin ìgboro ilẹ̀ Ìbàdàn. Ṣùgbọ́n ní alẹ́ yìí à ń sínú lọ́wọ́ ní ìròyìn kàn mí lára tí wọ́n ní pé ní ìdó wa lórí àpáta pé Fúlàní o wọ́n pa ìyá àgbàlagbà, wọ́n dù ìyá ní ọrùn, wọ́n sì tún bá ìyá àgbàlagbà yìí sùn. Ìyá yìí ó lọ ṣẹ́gi ní o, ọmọ ń ṣẹ́gbùrú ó sì ń dáko níbẹ̀ ní ilé gbogbo ilé bẹ́ẹ̀ ṣe pè wá ní ọjọ́ nǹkan kàyéfì pátápátá gbà. Á fi fọ́tò ìyá náà síta àti bí wọ́n ṣe dù ìyá yìí ní ọrùn táwa náà ó rí. Ọmọ ìyá náà ní kódà nínú ẹnìkan tó wà ńbẹ̀ tó ń rí wọn nígbà tó ṣẹlẹ̀ àwọn Fúlàní ìsàládà a rí ojú ọgbẹ́ àdá náà lára ẹni náà. Àbúrò ìyá náà wọ́n pè ní náà ara àwọn ẹ̀ṣọ́ wa ní Dòńbì náà ni. Àmọ̀tẹ́kùn ni wọ́n pè ara àwọn ẹ̀ṣọ́ wa ní Dòńbì náà ni.
ọmọ ìyá náà ni ẹ̀ ń wò yìí, ilé ìyá tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ náà la wà yìí, kì í ṣe pé ìyá yìí ẹ rí i pé ilé alábàárà ni tábà sọ yìí pé àbí ńbẹ́ nìkan dulẹ̀ ńbẹ́ nìkan dùn àwọn Fúlàní ni o ẹni tí wọ́n sálàdà ó rí wọn tó jẹ́ Àmọ̀tẹ́kùn àwọn Fúlàní ni ẹ kú ọ̀rọ̀ èèyàn. ọ̀rọ̀ èèyàn ni bàbá mi ẹlẹ́kọ̀ọ́ gbà wá o ẹ méjì ayé ọjà mi gbé o kò sí èèyàn o ìyá tí mo tún ní alábàárò mi náà nìyẹn kò tí ẹ̀ sí ọdún bó sì bàbá bàbá mi ti kó tipẹ́tipẹ́ ìyá náà ló dẹ̀ ń kọ́ káàkiri gbàtọ́ yẹ kó tẹ̀ fún mọ́ ní nǹkan jẹ dára díẹ̀ báyà ti pa kò tí ẹ̀ yé mi kẹ́bà ẹjọ́ ẹgbà mi ẹ ṣàánú mi ẹ méjì ayé ọjà wa gbé o inú ọmọ rẹ̀ gan tó jẹ́ ní tó tẹ̀lé mi ó tún kú lọ́n tó lọ wọ́n tó lọ lọ́mọ sákìrì yẹn kú ọdún mẹ́rin mi tún kú òkú sínú ọdún tó ju lọ́rùn pa ṣé mẹ́rin mi sẹ́fúlà ni ẹ tó lọ fẹ́ gbúre tó lọ ṣẹ́gi débi jẹun. àárọ̀ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ ìjìnlẹ̀ Abíọ́dún Olúṣèyí Mákindé torí tá à ń gbọ́ ni wípé iléeṣẹ́ ọlọ́pàá ìjọba ìbílẹ̀ Ìdó wọ́n ti gbé òkú ya lọ sí Adé Ọ̀yọ́ ṣùgbọ́n àwọn tó wà ń bẹ̀ nígbà tí wọ́n pè tèmi sì wà ń bẹ̀ èyí tí wọ́n sọ ni pé kí wọ́n san 75,000 naira kí wọ́n tó lè gba òkú ìyá yìí àrọ̀ gómìnà wa kí wọ́n sọ fún wọn kí wọ́n bá wa gba òkú ìyá yìí ò sí ibi ìgbókùsí wọn ò lówó kankan tí wọ́n san òkú ìjọba ìní òkú ìyá wa yìí báyìí o a dẹ̀ fẹ́ kí wọ́n gbégbèsè àwọn pèrèsè bọ́ọ̀sì wà ní ìta oríta Ìdó àtàwọn ọlọ́pàá àti Àmọ̀tẹ́kùn àti àwọn ẹ̀ṣọ́ fìjìláńtẹ́ gbogbo ìlú ó sì dákẹ́ rọ́rọ́ àmọ́ kó tó di ogun kó tó di ọdẹ la ṣe ń pe bàbá wa Kábíyèsí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn la sì ń pe gómìnà wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ à ń pe Kábíyèsí wa Gbádéwọ̀lú ọba Sẹ́ríkì wa ọba Onídò ti Ìdó wáńbì ní ìjọba ìbílẹ̀ Ìdó ẹja tètè dìde sí torí wípé ó ti ń di gulegule àwọn Fúlàní ṣé àgbàgbé pé lọ́dún tó lọ olóko gbọ́ọ̀rọ̀. ẹ káàbọ̀ padà ẹ wo ọmọ ìyá yìí kò sóhun tó fẹ́ sọ ju pé ìyá ò gbọ́dọ̀ lòún gbé ṣé ìyá ò sì jẹ́ gbé wọ́n tún gbé òkú ìyá débi tí wọ́n yẹ kí wọ́n gbé ìyá sí mọ́ṣúárì àṣà àtìgbà tí ìròyìn yẹn ń dé tẹ́ ń gbọ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe kálẹ̀ nígbà yẹn ni wípé àwọn kan tó ní kán lọ mú 75,000 wá àgbàlagbà ń rọ́jú rọ̀rùn ẹni ó kílé kó kọ́nà ẹjọ́ ẹ̀ta ló lè sọ fún mi jẹ́ ìyá yìí ka 75,000 lẹ́ẹ̀kan ṣo kó tó kú láyé débi àwọn ọmọ tó fi lẹ̀ orílẹ̀-èdè tá a wà yìí náà rèé bó bá ṣe é ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ọmọ màmá yìí ń sọ tó bá jẹ́ pé nínú àwọn ọ̀dọ́ ìlú ni wọ́n bá jáde ni wọ́n fìbínú jáde ni wọ́n fi ìhónú wọn hàn tí wọ́n lọ pa Fúlàní mo mọ̀ pé gbogbo agbègbè tí a ń dárúkọ yìí àwọn ọ̀dọ́ ọbẹ̀ wọ́n dáràn wọ́n rúgi oyè kódà wọ́n rúgi agbọ́n wọ́n rúgi eléèrà papọ̀ wọ́n ru igi èrùn wọ́n tún rúgi kándù níbi tí ó gbé burú dé àrà tí àwọn ọlọ́pàá tí wọ́n fojú àwọn ọmọ tó wà ládùúgbò àtòrí tó ṣẹ̀ àtòrí tí ò ṣẹ̀ táìmọ̀ máa kó wọn. lóòótọ́ òfin ọ̀fọ̀ àyè gbà á wípé ká take law into our hand yẹn ni kí ká ṣòfin lọ́wọ́ ara wa àmọ́ ẹ wo ibi tí ọ̀rọ̀ yìí bá a dé yìí ṣé kò sí òfin tó fara mọ́ self defence náà èèyàn ọlọ́pàá ti wá kó wọn báyìí níbo ni wọ́n wà òun lẹ ti gbọ́ yìí kí ni ìdájọ́ tá a máa ṣe lórí eléyìí àti wípé ìwàásù wo la fẹ́ ṣe fún ẹni tí kò kópa ayé ẹ̀ jẹ́ ṣé ká sọ pé ọba òkè yóò jó rẹ̀ lòmíì ni àbí ká sọ wípé ọlọ́run ó fọwọ́ ìdòkú ọ̀run àbí ká sọ pé ẹlòmíì máa ṣe bàbá yóò ṣe ìyá fún wọn pàyà yìí nípa àfọnáfọsùn wọn dojú ìjọba èdè wọn close ẹ ìrìn àjò ẹ lójijì now kábíyèsí ọba Adéwọ̀lú Ọládọjà wá sọ pé ẹ má kúrò ẹ má da màálùú láàrin ìlú bí èèyàn bá ń da màálùú láàrin ìlú àwọn oríṣiríṣi nǹkan ló lè ṣẹlẹ̀ màálùú lè ṣàdédé jáde mọ́ mọ́tò tó ń lọ tó sì wà on high speed lẹ́nu tí mọ́tò bá kọlù màálùú òkú onímọ́tò náà yóò lásídẹ́ǹtì
àwọn ará bíi fárígá o kí ni wọ́n kọ sínú lẹ́tà wọn òun rèé bó ṣe tẹ̀ wá lọ́wọ́ kí ni wọ́n kọ sínú lẹ́tà wọn rèé ẹ farabalẹ̀ gbogbo àpapọ̀ àwọn Fúlàní Karambání tí wọ́n gbìyànjú àti kọ lẹ́tà máa kà á fún yín lédè Yorùbá gẹ́gẹ́ bí èdè ìlú mi bí àṣà ọ̀gá mi olóyè Sunday Adéyẹmọ ẹ má lọ sọ pé Sunday sì tabọ́ntabọ́n ó ṣá ikú táǹtì ọkùnrin ogun àlùjọ̀nú èèyàn tó ń bẹ yàrá tẹ̀rù ara ẹ̀ ń dẹ́rù bà rẹ̀ wọ́n ní òkúrú kọ̀ga kọ̀sánra kò tí ń rìn ṣùgbọ́n gbogbo gìràgìrà ẹ̀ kó tó gbẹ́sẹ̀ ẹ̀rù ti ń ba ó ti ń ba àwọn tó tóbi tó tójúlé lọ kárí akọni ààrẹ akọni Oòduà ẹ gbọ́ o lẹ́tà tí wọ́n kọ sí bàbá wa Adéwọ̀lú Ọládọ̀jà kí ẹ̀yin gbogbo ọmọ Yorùbá bóyá gbogbo wa láà máa pínra wa tá a máa lọ ṣe ẹ̀ṣọ́ aláàbò lẹ́nu ọ̀nà ilé bàbá àbí bó ni ta ní ọ̀kọ̀ọ̀kọ̀ lọ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ẹ gbéra ta ní ọ̀kọ̀ọ̀kọ̀ lọ bóyá kí Masbi àti Koiki káwọn kọ́kọ́ lọ ṣe ẹ̀ṣọ́ aláàbò tó bá yá máa kan àwọn obìnrin náà bí àwọn ìyá wa Yèyé ìyá wa Yorùbáwùyí ìyá wa Àṣàkẹ́ ìyá wa Lédìkè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn bàbá Èkìtì ọmọ Lúkà Mr Wisdom àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀yin yẹn máa pín bẹ́ẹ̀ láàrin ara yín náà kó tó kan àwọn ọmọ kéékèèké yìí ẹ gbọ́ nǹkan tí wọ́n kọ sínú lẹ́tà wọ́n ní àwọn kí kábíyèsí ẹ jẹ̀bi ẹ bá máa bú wọn wípé àwọn kí kábíyèsí pé wọ́n sọ pé sàlámù àlékún wa rámọ́tùláì wa bárakátù wọ́n ní ọlá ààwẹ̀ Ramadan ọlọ́run ó forí ẹ̀ sàmọ́ àbí ẹ jẹ̀bi wípé tó ìdí tí kábíyèsí fi sọ pé káwọn má dá màálùú mọ́ ṣé àwọn kì í ṣe wọ́n Nàìjíríà ni níbo ni bàbá ti rí òfin tó gbé tó sọ yí pé àwọn ò gbọ́dọ̀ dá màálùú láàrin ìlú ní ìlú tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ti gbé tó jẹ́ pé ibẹ̀ ni wọ́n bí àwọn sí gẹ́gẹ́ bí agbẹnusọ wọn tó pera rẹ̀ ní Sàlíù ẹlẹ́nu gbọ̀rọ̀ náà ni Sàlíù ẹlẹ́nu gbọ̀rọ̀ ó ní kí ló dé báwo ló jẹ́ tó fi di wípé kábíyèsí sọ pé káwọn má da màálùú tàwọn kí màálùú àwọn má jẹko nígbà tí kò sí ọ̀nà tàbí ibi tí àwọn lè da màálùú sí tí ó jẹko àti wípé okòòwò tí àwọn nìyí fún díẹ̀ yìí àwọn gẹ́gẹ́ bí ẹgbẹ́ tó jẹ́ gbé alápapọ̀ apààyàn àbí orúkọ tẹ́ ẹ̀ bá pè wọ́n wípé wọn ò kọ síbẹ̀ gẹ́gẹ́ bí apààyàn ẹgbẹ́ Fúlàní náà pé wípé àwọn ò gbà àwọn ò sì fẹ́ ó ṣeé ṣe kí wọ́n gbé bàbá lọ sí kóòtù lórí ọ̀rọ̀ yìí ṣọ́tán nítorí kíni nítorí pé ẹni ó nílẹ̀ ẹni tó bá òkè fi ṣolórí ilẹ̀ ó sọ wípé ẹ má ṣe nǹkan báyìí ó lòdì Yorùbá sì ní èèyàn kì í kéré nídìí nǹkan ẹ̀ má foko mi ṣàlà ìjọ kan là á kọ́ wípé má foko mi ṣàlà o ọjọ́ kan ló máa kọ́ nígbà tí à ń kìlọ̀ fún yín pé tó ẹ má ṣe nǹkan báyìí báyìí ní kẹ́ ṣe ṣe tẹ́ ẹ lẹ́ẹ̀gbà níbo ni láti máa ń ga ju nílé lọ bó bá ti ẹ̀ ga ṣáà ní tẹ̀rí ẹ̀ bá. ẹ wo ìpínlẹ̀ Ọ̀yọ́ yìí bí bàbá yìí ṣe sọ bàbá sọ pé kì í ṣe pínlẹ̀ Yorùbá ilẹ̀ Ìbàdàn nìkan ṣùgbọ́n gbogbo ibi tí àwọn jẹ́ ọba lé lórí ti ṣe ìpínlẹ̀ Ọ̀yọ́. mo gbé ètò kan jáde lánàá wípé lọ́jọ́ Monday bí wọ́n ṣe lọ pa Matthew 7 nílùú kan tó ń pè nílùú Pàpó Fúlàní lọ pa kì í ṣọmọ Yorùbá nítorí pé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àṣírí tó tẹ̀ wá lọ́wọ́ arákùnrin tí Fúlàní bá ti fẹ́ràn jẹko òun ni wọ́n máa ń lọ pè tí máa ń lọ mú wọn tí ó fà wọ́n lé ìjọba lọ́wọ́ tí ó fà wọ́n lé àwọn ọba lọ́wọ́
wọ́n sì pé wípé Fúlàní màálù jákó ọyá máa bọ̀ lóòótọ́ Yorùbá ni wọ́n ló pè é wọn arákùnrin yìí nígbà tóun náà máa lọ tọ́lọ́run ti sọ pọ́jú ẹ̀ tó àkókò ẹ̀ tó fẹ́ lọ kò pé èèyàn méjì lẹ́yìn òun nìkan lọ ó dọ̀hún wọ́n lù pàṣọ́hún Fúlàní ni òun now ìyẹn bẹ́ẹ̀ ẹ wo ìyá tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí ìyá 62 years so báwo ni okó àwọn eléré ibú yìí ṣe lè sí ìyá 62 years débi pé lẹ́yìn tẹ báyà yìí sùn tán nígbà tó tẹ lè jọ yẹn lójú ibi màálù tá à ń jẹ yìí òun náà ni wọ́n bá a sùn bára wọn bá le wọ́n á kì màálù mọ́lẹ̀ wọ́n á bá màálù sùn àwa sì ní à lọ rà á ń rà á jíjẹ ni tàbí ìṣòro lẹ́yìn tí wọ́n bá ìyá sùn tán wọ́n pa ìyá yìí láàrin Ọ̀yọ́ yìí náà ni so wọ́n ti kọ lẹ́tà sí bàbá báyìí pé wọ́n fẹ́ ọkọ àwọn ò ní gbà wọ́n láwọn ò ní fẹ́ àfi tí kábíyèsí bá rìfáàsì bí ọba rìfáàsì ni wọ́n ní àròyìn wálé Oníkòyí ò sí ní ogun àwọn ò ní gbà fún kábíyèsí Ládọjà àti gbogbo ẹ̀yin ọba tẹ́ wà nílẹ̀ Yorùbá kẹ́nìkan ní lè pàṣẹ pé káwọn má rìn gbàgbé kan ṣọ́ parí àbí ọ̀parí ẹ̀yin kábíyèsí ọ̀rọ̀ ọmọ wa Adéyẹmọ ọ̀gá wa tí n bá gbé wá ní ìsìn ọ̀rọ̀ tipẹ́tipẹ́ ni a sì fẹ́ máa kúlẹ̀ mọ́ àmọ́ wòlíì ẹ̀ tó jẹ́ ó sọ ó sì ṣe báyìí èmi wá ń wọ́ndà mò ń wò pé tọ́rọ̀ yìí bá ṣẹlẹ̀ níbo lẹ fẹ́ gbà mo sọ nígbà kan mo ní kábíyèsí Ọlákùnlẹ́yìn lọ kọ́kọ́ gbé gbèsè inú Olúbàdàn mo sì sọ pé ó dá mi lójú pé kábíyèsí ọba Ládọjà ó kẹsẹ̀ bọ́ bàtà tí bàbá yẹn bọ́lẹ̀ ṣe ráyé nìsín lókè tírú àwọn kábíyèsí yòókù náà bá dìde ṣe mọ̀ yìí pé àwọn Fúlàní kí wọ́n máa sọ̀rọ̀ nígbà tí ò sọpọlọ lórí wọn ká sọ pé irú àwọn bàbá wa tí wọ́n kó wa pọ̀ níjọ́ kìíní àná wọ́n sì wà nínú ìran yìí nísìnyí kí wọ́n wá fojú rí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ wípé má sọ̀rọ̀ kankan náà ni wá ọmọ kankan náà ni wá àwa ò sọ pé ẹ̀rí bákan náà ṣọ́tàn àbí ọ̀tàn wọ́n lọ sí ìlú Eléyẹmọ nípínlẹ̀ Ondo wọ́n tún lọ dabẹ̀rú wọ́n tún lọ kidnap ọkọ àtìyàwó wọ́n tún lọ jí ọkọ àtìyàwó gbé nínú àwọn èrò tí wọ́n kó nílùú Ìtaganmọ ìlú Ondo níbi tí wọ́n ti pa kábíyèsí àkọsílẹ̀ over 30 people ló kú nígbà tó jẹ́ pé wọ́n ti block gbogbo ibi táwọn èèyàn lè ságbà so àwọn tó ń sáré lọ bọ́n ṣe ń sáré lọ string bullet ó lọ pa wọ́n ṣeré ni ṣùgbọ́n béèrè kan lèmi fẹ́ béèrè lọ́wọ́ àwọn ọmọ Yorùbá àti gbogbo ẹ̀yin tẹ́ láǹfààní àti máa gbọ́ mi ìpè nígbà tí kinní yìí bá ṣẹlẹ̀ níbo gan làwọn ẹ̀ṣọ́ aláàbò wà níbo ni wọ́n máa ń wà pàápàá jùlọ nírú àsìkò tá a wà yìí ìjọba ti gbìyànjú wọ́n ti kó ọlọ́pàá káàkiri every local government ló ní stations every local government ni wọ́n ti ní àwọn bíi RRS ó depend èyí tí wọ́n ń lò ní state kọ̀ọ̀kan operation boss operation kìíní kan níbo làwọn èèyàn yẹn máa ń wà ní community kan tí wọ́n fi operate fún more than 2-3 hours tí ò sì ní sí ẹni tó máa challenge authority wọn ẹ̀dẹ̀ ní kò wà political behind ta ló fẹ́ báwo lè fẹ́ bọ̀ kí wọ́n wọ local government kan nílùú kan kí wọ́n sì operate láàrin 20 minutes kí sáǹdì ìgbó àtàríwò àwọn èèyàn bó ti wù kó burú tó ààrẹ ní tọrọ gẹdí tí àríbí kan sátí tí ó pè àti pé ariwo òdì community kejì kí ní dé tá à ní rí àwọn èèyàn
kí wọ́n lè dìde tí ọba sì wá ṣe tó bá wá jẹ́ wípé ipá ìjọba ọ̀ka mọ́ kò sí wàhálà nù yẹn ohun táwọn sọ ni pé ẹ kúkú fi agbára lẹ̀ fún àwọn local vigilante ẹ gba ìbọn pàpò kó lọ́wọ́ wọn ẹ fún àwọn náà ní AK-47 sophisticated weapons àwọn local vigilante tiwa náà wọ́n lè operate machine gun tẹ́ ẹ bá kọ́ wọn kó wà station sí each community Fúlàní threat ìran Yorùbá wípé tó àwọn ò ní gbà àfi kí wọ́n máa rìn nílẹ̀ wa ẹ̀yin ọba ẹ sì dákẹ́ mo tuntun sọ Olúbàdàn nìkan kọ́ nọ́mbà wí o bí ìyá bá jẹ ìran Yorùbá ọba ọ̀dájọ́ ilẹ̀ ó béèrè lọ́wọ́ gbogbo yín bí mo ṣe máa ń sọ bí wọ́n bá lọ wá kó sí èèyàn nínú gbogbo ẹni tó bá tẹ̀ fẹ́ dalẹ̀ ọba wa tó bá ti jẹ́ ọba gidi ilẹ̀ Yorùbá àṣírí òótọ́ wọn ò ní bò ìbá àjọkùnrin ni wọ́n fẹ́ lò ìbá àjọbìnrin ìbá àjọlórí wọn àṣírí òótọ́ wọn ò ní bò ẹ ṣé mo dúpẹ́ á tún pàdé ó dàbọ̀.